ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní gbàdo, ọmọ afọ́jú dòdò gan ló láàjò, ìgbọràn sàn ìjẹ́bọ rúrú. Ẹ lọ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní gbàdo, ìgbọràn ó sàn ìjẹ́bọ rúrú lọ. Ọmọ Yorùbá, ẹ kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. According to the time tí a bá bá yín, ẹ tún káàbọ̀ sórí ìkànnì wa lónìí. Ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá ó ti fẹ́ dàbí wípé ó ti mú fura lọ́wọ́ báyìí. Torí kókó méjì ó ti ń forí kan rí báyìí, àgbò méjì wọ́n ti ń fi wo olùwò gbàgbàgbà. A ti ń pè é lọ́wọ́ ẹ̀, ó ti ń láàárọ̀, ọ̀tọ̀ lọ̀rọ̀ tá a pè é, ó ti ń bábò mí yọ. Ilẹ̀ wí, ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ báyìí gbọ́? Ìpàdé láàrin olóyè Sunday Adéyẹmọ àti Ọmọyẹlé Sowore máa gbé wá fún yín. Ẹ máa farabalẹ̀, ẹ wá wò ó. Ajá ń lérí, ẹkùn ń lérí, kìnìún ń lérí. Ẹ dákun, ta ló jura wọn lọ? Ẹ jẹ́ ká sọ pé ìpàdé lórí pápá rárá. Ìpàdé àwọn eléyìí kò lè lórí pápá. Ẹ bá ń farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Torí pé ibi tí erin méjì bá jà yóò lápẹẹrẹ. Mo fẹ́ farabalẹ̀ báyìí èèyàn wa sọ̀rọ̀ kí tó gbé yín lọ síbi fídíò yìí. Torí wípé olóyè Sunday Adéyẹmọ àti Ọmọyẹlé Sowore alágbára méjì làwọn méjèèjì nílẹ̀ Yorùbá, ọmọ Yorùbá sì ni wọ́n. Àwọn máa fẹ́ kẹ́ ká kọ́ àwọn ẹ̀kọ́ kan nínú ìrìn àjò wọn. Ọmọyẹlé Sowore òun jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn níbi tó lápẹẹrẹ. Kò sí ẹ̀yà tí kì í jà fún, bẹ́ẹ̀ ni lóòótọ́. Ṣùgbọ́n kí ló ń ṣe léyìí fún? Ó tún ní ohun tí àwọn olóyìnbó ń pè ní ambition láti di ààrẹ orílẹ̀-èdè tàbí láti di ipò tó ga gidigidi mú lórílẹ̀-èdè yìí, pàápàá jùlọ ààrẹ ló ń lépa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní takuntakun. Ọmọyẹlé Sowore ó ti jà fún olóyè Sunday Adéyẹmọ yìí náà rí. Ìyẹn bẹ́ẹ̀, mo ń padà bọ̀ wá túbọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. Mo kàn fẹ́ mú yín sí ìrìn àjò díẹ̀ ni. Olóyè Sunday Adéyẹmọ náà ń jà fẹ́tọ́ ọmọ ènìyàn, àmọ́ títí wọn fún ìran Yorùbá ni. Ẹ má pa ìran mi mọ́, ẹ yà wá kúrò láàárín àwọn ọ̀ràn karambání. Olóyè Sunday nìyẹn. Kò sí ìtọ́kàn pẹ̀lú kó fẹ́ lọ bá Haúsá jà fún ẹ̀tọ́ wọn àbí Ìgbò. Bí kálukú ṣe yàn án nìyẹn, gẹ́gẹ́ bí ìpìtà olúkúlùkù. Kò sí iná ló ń tọ̀ ọ̀dà. Kí ló wá lè fàjà? Kí ló lè fa ìtanú? Kí ló lè fa làásìgbò láàrin àwọn akọni méjì ilẹ̀ Yorùbá yìí? Ibẹ̀ gan là ń lọ lónìí. Ẹ kọ́kọ́ bá mi wo fídíò yìí kí n tó gbé àwọn fídíò míì wá. Ẹ gbọ́ nǹkan tí Ọmọyẹlé Sowore tó sọ. Òun rèé, mo ń padà bọ̀. Anymore, but I could share a laugh with you. Yes. Yes. Okay, so make I take you laugh. You don't say today, you dey for Ibadan. Yes. You don't go collect permission from Sunday Igboho. Because he don't talk, say, if they for you, may you go Tell him that tell him that I'm in front of his house, and there's nothing he can do about me or anybody for that matter. Look, on a serious note, I used to think that Sunday Igboho has a little bit of consciousness, because when he was assaulted by the Buhari regime, I was the only person who went to the Federal High Court to go and meet the people that were arrested from his house after he had left Nigeria. And that was the day they were granted bail.
I fought with the DSS in front of the courtroom, and I assured them, and I did a live stream, by the way. For those of you who are talking about courtroom, I did a live stream inside that court on my page, showing Igboho's DSS victims, and nobody condemned it at that time because it suits your agenda. So I did a live stream in that court. It was when the judge came out of his chambers, he saw me. No, before I did the live stream, the judge heard the bail application. He retired to the chambers. I did the live stream. The judge came out and granted them bail. So had everybody run away, who would have gone to Abuja to help out? So you can then for Igboho to think that he can say that some people cannot campaign for anybody. You know, I think it was a moment of you know, I think maybe, you know, it was a moment of you know, of mental, you know, flight. Because anybody who is conscious, we know that even the Yoruba land that you come from, since it was created, there's no man or woman has ever been able to prevent one side. That's why one of the ethnic groups in the world that the British were afraid of were the Yorubas, and there's another group in India, I forget their name now. They said these are the most sophisticated people. Even when they brought Yoruba religion to Yoruba, the Anglican Church, the reason why Yoruba says Aguda Ojelabe Gesi, you know, Aguda is the Anglicans who adopted the Anglican faith, but who did not accept to surrender their entire faith, including, you know, an average Yoruba has 4 religions. You know, it depends on the level of his problem. You know, if the church cannot help, on Friday you go to mosque. If mosque no work, Saturday you go enter in one bush. You know, that's Yoruba man for you. They are very, very smart people. I'm not saying it for the point of superiority. So Igboho should know that when the Yorubas were supporting him, it was a sense of accommodation and respect for what he represented, not his person. And when you carry the person beyond what they call entogbe shara koja moshalasi, you understand? Ẹ mọ̀ pé èkúté máa gbé láwà ní ilẹ̀ máa mú lọ. Ẹ káàbọ̀ padà. Mo rò pé ẹ gbọ́ nǹkan tí Ọmọyẹlé Sowore tó sọ báyìí, wípé òun wà láàfin olóyè Sunday Adéyẹmọ Igboho Òòṣà. Ẹ gbọ́ àwọn gbólóhùn ọ̀rọ̀ tó sọ. Àgùntàn ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì, àwọn ò jẹ lábẹ́ àwọn ọba, àwọn òsọpọ̀ ṣiṣayé ẹ̀. Bẹ́ẹ̀ ni, tá a bá wo ọ̀rọ̀ tí bàbá yìí sọ, èèyàn wò pé lọ́nà kan ó sọ̀nà lọ́nà tó ṣe tààràtà, bọ̀ lọ́nà míì ó tún ti yà síbòmíì. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa, torí mi ìfẹ́ ká kí orí àgbò méjì káàkiri bọ̀kòtò. Èmi náà ò sì fẹ́ wà láàárín àwọn méjèèjì kí wọ́n wá tì mí sáàárín irọ́. Ohun kan tí mo fẹ́ kó yé yín láàárín àwọn méjèèjì tí mo pariwo ni pé alágbára làwọn méjèèjì. Bẹ́ẹ̀ ni, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn làwọn méjèèjì, àmọ́ kan jù kan lọ, ìkan yàtọ̀ sí kan. Bẹ́ẹ̀ ni, àwọn méjèèjì jọ ní agídí, ìwọ ọgbà èmi ò fẹ́. Àwọn méjèèjì jọ láyà bí kìnìún. Bẹ́ẹ̀ ni, èkúta ń tì ọkùnrin ogun ni wọ́n. Ṣùgbọ́n bẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá bá ń wò báyìí, kí àwọn ẹ̀yà míì máa wá fi wọ́n wá kó máa sọ ọ̀rọ̀ tí ó fi fàjà, torí lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn a sì ń padà bọ̀ wá jókòó sórí tébìlì. Olóyè Sunday Adéyẹmọ Òòṣà yóò jókòó, Ọmọyẹlé Sowore máa jókòó, torí ohun tó dá èmi lójú ni òmìnira orílẹ̀-èdè Yorùbá. Nígbà tó òmìnira yìí bá dé, àwọn méjèèjì máa jọ jókòó tí wọ́n máa wòra wọn. Àmọ́ tí igi kan bá ti wó ṣáájú kan, kí lẹ ti máa sọ? Lórí ọ̀rọ̀ òṣèlú ni òun. Ṣe jẹ́ ká jọ wò ó báyìí pé olóṣèlú tí wọ́n ṣe tí wọ́n òwò kùtùkùtù dáwáyéwáyé nìran wa nínú òṣèlú.
ká ṣe díẹ̀ ká fúká wọ́n bá lè dàrú àdàrú bó dàrú àtúkà. àwọn ní olóyè Sunday ní káwọn máa gbàṣẹ káwọn tó wọ̀lú Ìbàdàn àbílẹ̀ Yorùbá. èmi sọ fún àwọn èèyàn wípé ọ̀rọ̀ yìí ó wáyé nírú àwọn àkókò tí inú olóyè dùn. ohun tí mi ò retí lógún ọdún 30 oṣù tó ṣàdédé bá mi a máa bá èèyàn máa sọ̀rọ̀. ìyẹn ò tí ì tó nǹkan tí ẹ̀yà yòókù tí wọ́n máa tì wá síra wa. èmi rò pé olóyè Owóyẹlé Sowore ajàfọ́tò ọmọ ènìyàn bó ṣe sọ báwa náà sì ti rí kà tá a sì gbọ́ ní ọdún 2021 nígbà tí ìjọba Karambani Muhammadu Buhari àtàwọn Màlàmí tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n ń ṣe iléyá ṣe kérésì níbẹ̀ tí wọ́n gbógun ti olóyè Sunday Adéyẹmọ léyìí tọ́pọ̀lọpọ̀ wa náà mọ̀ ipá àwọn nìkan kọ́ ló ṣe àwọn ọmọ Yorùbá wà níbẹ̀. even nínú àwọn tí wọ́n wà á bá olóyè tí wọ́n bá tí wà á bá wọn wọ́n wé pé tó ẹ dákun support mi èmi náà fẹ́ gbépò báyìí èmi náà fẹ́ ṣe báyìí àbí mo ti ń ṣe báyìí lọ wọ́n wà nù wọn. ṣùgbọ́n ẹ̀yin nu Ọlọ́run nù. bẹ́ẹ̀ ni imú níkà kò já gbóòórùn àṣebí tí mú ọba níkà olóyè Sunday máa gbóòórùn àwọn tí wọ́n di pàpà tí wọ́n pílànì fún pé àní jẹ́ o lè wọlú Èkó torí tó o bá fi lè wọlú Èkó pẹ̀lú rálì ẹ̀ orílẹ̀-èdè Yorùbá ti dúró. torí personal ambition tí wọ́n ń gbà yẹn tí wọ́n sì tún pọ̀ sùn títí dàsìkò yìí wọ́n bọ̀ wá bá yín sà tí wọ́n bá ti wà bọ́tẹ́ ẹ̀ lè mọ̀ nígbà tí mo yín tí ò lè gbóòórùn pé kà ní wọ́n. àwọn méjèèjì yìí lásìkò yìí bí olóyè ṣe gbìyànjú àti jà pé ká lé àwọn Karambani ajínigbé ajínipa nílùú wa ká lé wọn lọ kọ́nà àwọn ó jìnnà réré. Owóyẹlé Sowore èmi rò pé bó ṣe ń jàjà ẹ̀ gẹ́gẹ́ bí fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tiẹ̀ kóun máa bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ kò nílò pé ó ń tàjàkò olóyè Sunday Adéyẹmọ. after all nínú ti jọ wà lóye náà pẹ́ síbi ìbá Gani Adams nìyẹn. Owóyẹlé Sowore ò ní nǹkan kan bá wọn sọ. kí ló dé ó ṣe jẹ́ tó jẹ́ pé Sunday nìkan ni gbogbo yín kọjú ìdàdà. àwọn ọmọ kéékèèké kan náà tiẹ̀ wà táwọn náà ń gbéra tiwọn tí wọ́n ń gbéra àwọn ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ ohun tí ò tó nǹkan kan. àti ẹ̀ka àwọn yẹn sí pé tó àwọn yẹn fi wọ́n cash out kún. bí èmi ṣe máa ń sọ fún àwọn èèyàn mo ní àgúnmọ̀ òwò lólóyè Sunday Adéyẹmọ ẹni tí ó bá mọ̀ tí ó bá gbàgbọ́ kó má gbàgbọ́ àmọ́ àwọn tó bá gbàgbọ́ wọ́n mọ̀ pé àgúnmọ̀ òwò ni. bẹ́ẹ̀ ni àwọn tó ń lò wọ́n láti cash out wọ́n fi wọ́n cash out. ìyẹn ò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìrìn àjò ayé wọn tó kò lè dùn wọ́n. bẹ́ẹ̀ ni ọjà wọn lọ́tà láyé bá wọn kọ́wó rẹ̀ lé orúkọ wọn ló máa jáde. àwọn kan ń bẹ tí wọ́n ti yọmọ ọ̀tajọ olóyè Sunday Adéyẹmọ lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú díẹ̀ ló kọ́ ti wálẹ̀. àti pé àwọn kan tiẹ̀ wà tó jẹ́ pé láàrin stéètì wọn sí local government láyé ti mọ̀ wọ́n. àwọn kan wà tó tiẹ̀ wà pé àwọn tiẹ̀ wà lógo gbogbo ògo wọn kọjá orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n olóyè ti kọjá orílẹ̀-èdè Nàìjíríà ó ti wọ international. ni mo fẹ́ sọ fún bàbá wa náà Sunday Adéyẹmọ pé ẹni tó bá ló kọ làbùkù wá tí ó tẹ̀lé inú wa ó dùn gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ yín àwọn ọmọ yín àwọn àbúrò yín àwa ojúlówó ọmọ Yorùbá wípé ẹ máa sọ̀rọ̀ sọ̀sà. bẹ́ẹ̀ ni pàápàá irú àsìkò tẹ́ wà yìí Ọlọ́run ṣe ẹ̀yin náà ti bá àwọn olóṣèlú ṣe. owó kùtùkùtù dáwáyéwáyé ni wọ́n. ayé ìsú tí wá yàtọ̀ bí mo ṣe sọ sí ayé 2021
ìwé tí social media tó fi ń rìn lásìkò yìí ó ti kọjá bẹ́ẹ̀. Ọ̀tọ̀ ni ohun tẹ́ sọ, ọ̀tọ̀ ni ohun tí wọ́n wòye. Ebi èèyàn ló lọ mú voice note yín jáde tó jù sáwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri lórí ohun tí ò sí. Fún ìdí èyí, ẹ̀já ṣe pẹ̀lẹ́. Ọmọyẹlé Sowore, ọ̀rọ̀ wa ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ dákun nítorí ìjọba àsìkò, ibẹ̀ yẹn kọ́ là tún lọ. Ẹ̀já ṣe gbòsàgbòsà fún àwọn àmọ̀tẹ́kùn. Àwọn àmọ̀tẹ́kùn nílùú Oǹdó, àwọn àmọ̀tẹ́kùn yìí máa ń ṣe bẹ̀bẹ̀. Wọ́n ya wọ àgọ́ àwọn ajínigbé. Níbẹ̀ ni wọ́n ti rí pé wọ́n ti kó èèyàn tí ò lé ní 11 jáde ní àgọ́ àwọn ajínigbé. Ẹ̀já jẹ gbòsàgbòsà fún wọn. Àmọ́ kankan tèmi fẹ́ kíyèsí pé Ọlọ́run ní bá àwọn ará bí yìí ṣe ìyẹn àwọn àmọ̀tẹ́kùn yìí. Bí bẹ́ẹ̀ kọ́, irinṣẹ́ tí ń bẹ lọ́wọ́ wọn kò tó èyí tó wà lọ́wọ́ àwọn èèyàn yìí. Níhun tèmi sì ń pariwo fún, táwa ń sọ fún ni wípé kẹ́yìn ìjọba yìí kẹ́ ẹ túbọ̀ fún àwọn èèyàn yìí lágbára. Ẹ wo mọ́tò tẹ́ ẹ gbélé àwọn lọ́wọ́. Kò sí ohun tó ní kí àwọn àmọ̀tẹ́kùn náà má níbọn mọ́tò àkọ́tàmì. Kò sí ohun tó ní kí wọ́n má ní machine gun. Kò sí ohun tó ní kí àmọ̀tẹ́kùn kí ọ̀pọ̀lọpọ̀ wọn náà má ní pumping machine tó dáa bíi more than AK-47 léyìí tí àwọn ará bí yìí ń lò. Kò sí ohun tó ní káwọn náà má ní drone powerful one léyìí tó jẹ́ wípé wọ́n lè wà lọ́fíìsì wọn tó máa control. Ẹ fi àkókò yìí pẹ̀lú iṣẹ́ tí àwọn arákùnrin yìí ń ṣe yìí fún àwọn àmọ̀tẹ́kùn ń ṣe káàkiri Oǹdó nìkan kọ́. Wọ́n ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n wà nípínlẹ̀ Ògùn, káàkiri ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun. Ṣùgbọ́n à ń fi ẹ̀mí àwọn èèyàn yìí wéwu jù bí tá à ń lọ nù. Tẹ́ bá rí ìbọn tán ní lọ pump action náà pé tí wọ́n ní lọ́wọ́ bóyá bíi 8 round. 8 round yẹn àwọn tó ṣèwádìí jẹ́ kó yé wa pé 8 round yẹn distance tó máa rìn gan kódà bóyá lórí tó 4 kilometer ló ti fẹ́ rí. Gẹ́gẹ́ bí òpó náà ti máa ń wà ní street, bóyá ló kọjá òpó náà 3. Nígbà tí ẹnìkan sì máa wà ní bíi 2 or 1 mile 2 jù bẹ́ẹ̀ lọ tó dẹ̀ máa yìn tiẹ̀ tí ó sì kọjá tí ó sì títú ìdúró. A sì ń gbé àwọn àwọn bí ìbọn tó ń jí fún ọ̀yà tí wọ́n ń yìn fún ehoro tí ó tún máa gbé sá lọ. Àsìkò lé wọn lọ́wọ́. Ẹ dákun à ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ìjọba, ẹ̀yin gómìnà àtẹni tí ń sáré kàtàkàtà bí ó ṣe ṣe ọdún kejì, àtẹni tó ń sáré kàtàkàtà pétò bí ó ṣe kúrò ní ọ́fíìsì tí ó gbéjọba fún ìjọba míì tí ó sì lè bá a ṣàṣeyọrí. Ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ rú àwọn èèyàn yìí lágbára. Ẹ̀yin gómìnà ẹ túbọ̀ rú wọn lágbára. Bẹ́ẹ̀ ṣe ní ẹ máa gbé ètò ààbò lé olóyè Sunday kó lè dá ṣe. Ẹ má jẹ́ tàn yín. Akíkanjú kan ò lè dógun jẹ́ àtìlẹ́yìn lọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ní ẹ̀yin ìjọba gómìnà kankan ẹ fẹ́ gbéjọ kínní fún olóyè Sunday, ẹ fẹ́ fún ní igbó dídí tíṣán ni. Ẹ gbà bẹ́ẹ̀, ẹ fẹ́ fún olóyè ní igbó dídí tíṣán ni tẹ́ ẹ bá sọ̀pọ̀tì ẹ̀. Torí pé ẹ̀yin lẹ́ẹ̀ni kó lè ọwọ́ ajá, ẹ̀yin náà lẹ́ẹ̀ni olóko ó ń bọ̀ aago báyìí ló máa débẹ̀. Tí kì í bá ṣe link secret, báwo ni àwọn Nigeria sójà tí wọ́n á fi máa lọ sójú ogun tí àwọn karambà níyẹn tí wọ́n á lọ lé ambush fún? It's a link secret. Ó wà link ni ẹnìkan ló máa ń sọ fún wọn pé wọ́n ń bọ̀ à ń bọ̀ láago báyìí o, ìbí báyìí ló máa gbà irú ẹni bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó o má sí nínú mọ́tò tí ó ṣáájú bọ́ tí wọ́n ní mọ̀. So fúdì yìí àkọ́kọ́ ẹ fún
àwọn àmọ̀tẹ́kùn ní more empowerment ẹ túbọ̀ empower àwọn security issue gadget tó jẹ́ modern one kìí ṣe ìbọn ọlọ́kọ̀ọ̀kọ̀ gbọ́ọ̀rọ̀ tó kàn gùn bí ìbọn àwọn civil defence kí nìyẹn fẹ́ ṣe lójú AK-47 49 tó wà dáadáa 100 and something round wọn mọ̀ ń pa ìbọn ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ aláàbò tá a máa ń bá sọ̀rọ̀ jẹ́ kó yé wa pé ọ̀pọ̀ rẹpẹtẹ a sì rí èyí tí àwọn arábí yìí náà máa ń gbé lọ́wọ́ bá àbáṣádógún rí aṣáàrí ogun aṣáàrí èyí tí aṣáàwọn fídíò àwọn Boko Haram iswap terrorist lọ́tún lósì àwọn Fúlàní ajínigbé aṣáàrí fídíò wọn wò gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin aláṣẹ tẹ́ wà nílẹ̀ Yorùbá orílẹ̀-èdè Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ni ẹjẹ́ á máa kọ́ síbẹ̀ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá òmìnira wa gbọ́dọ̀ dájú àfẹ́ àwọn ajínigbé nílẹ̀ wa ìjọba Trump gbogbo ìjọba àgbáyé ẹ̀yin ńlá pé ẹ wá pín wa àkàn wá pín wa ní torí àrọ̀yàn wálé Oníkòyí kò sí ní ogun ẹ ṣé o a tún pàdé ó dàbọ̀.